أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. ẹ̀yin èèyàn mi gbogbo lọ́kùnrin àti lóbìnrin ọmọdé àti àgbà àtúnkíwa ara káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ tòní ní ìtẹ̀síwájú pàtàkì àti àwọn ìbùkún tí ń bẹ nínú kí a máa ka alukur'an. bí a bá gbàgbé lánàá òun náà la bẹ̀rẹ̀ kókó ọ̀rọ̀ yìí a sì mú oríṣiríṣi àwọn ẹ̀kọ́ wá fún wa láti inú alukur'an, sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ọ̀rọ̀ azati mamadi alayhi salam àti ti azọ khalifatul masih al-khamis ajada ulahu ta'ala bin nazir al-aziz. Gẹ́gẹ́ bí a ṣe wí a máa tẹ̀síwájú lónìí ní ìwọ̀nba lórí kókó ọ̀rọ̀ yìí kan náà. alukur'an sọ pé inna hadha alukur'ana ṣe rí alukur'an yìí yahdi lillati hiya aqwam, ó máa ń tọ́ni sí ìdí ohun tó lọ sòsé, ohun tó dúró déédéé. ó sì ń fún àwọn olùgbàgbọ́ òdodo ní ìró ìdùnnú. àwọn olùgbàgbọ́ òdodo wo alladhina ya'maluna salihati, àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń ṣe iṣẹ́ rere, anna lahum ajran kabira, wípé ẹ̀san tí ó tóbi ń bẹ fún wọn. àyá alukur'an yìí ń bẹ nínú orí 17 alukur'an ẹsẹ̀ ìkẹwàá. nínú àwọn àrọ́bà anábì wa muhammad sallallahu alayhi wa sallam oríṣiríṣi àwọn ẹ̀kọ́ òun náà ni wọ́n tún sodo sínú wọn. mélòó la ó kà, mélòó la ó wí nínú àwọn ọ̀rọ̀ tí anábì wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ fún wa. lára rẹ̀ òun náà ni pé ẹ̀yin wọn ní tẹ́ bá lè fẹ́ jowú, ẹ̀yin wọn ní tẹ́ bá rí ní tí ó ń wù yín lára ẹnìkan tí ẹ fẹ́ máa jowú rẹ̀, tẹ́ fẹ́ máa yán hàn wípé kí irú nǹkan náà kó wà lọ́dọ̀ tiyín náà, lára ń tẹ́ lè ṣe òun náà ni pé bẹ́ẹ̀ bá rí ẹni tí ó ń ka àlùkùránì lọ́nà tó dáa, lọ́nà tó rẹwà, irú ẹni bẹ́ẹ̀ ẹ jowú rẹ̀ dáadáa. bí ẹ bá rónítọ̀hún tí ń ka àlùkùránì lọ́sàn-án àti lóru, irú ẹni tẹ́ lè jowú nù ní. bákan náà Hazrat Mu'az radiyallahu anhu wọ́n sọ wípé ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n tún wípé ẹnikẹ́ni tí bá ń ka àlùkùránì tí bá sì tún ń ṣe iṣẹ́ tọ àwọn ẹ̀kọ́ tó wà nínú rẹ̀, wọ́n ní òbí irú ẹni bẹ́ẹ̀ yóò dé adé ògo tó bá di ọjọ́ ìgbéǹde àlìkìyámà. adé tá a sì ń wí yìí yóò ní ìtànṣán èyí tí ó mọ́lẹ̀ gbò ju ìtànṣán oòrùn lọ. wọ́n ní bí òbí ẹni tí ń ka àlùkùránì, bí àpẹẹrẹ ẹni tó fi ọmọ sí ilé ẹ̀kọ́ tá ti ń ha àlùkùránì sórí, tọmọ náà sì mọ àlùkùránì ọ̀hún tí ń kà á déédéé tí sì tún wá ń tẹ̀lé ẹ̀kọ́ àlùkùránì náà, irú òbí ọmọ bẹ́ẹ̀, irú òbí hafiz bẹ́ẹ̀, àbọ̀mọ tó mọ àlùkùránì dáadáa bẹ́ẹ̀, òbí rẹ̀ yóò dé adé ìmọ́lẹ̀ tó bá di ọjọ́ ògbéde àlìkìyámà. wọ́n ní bí òbí rẹ̀ bá lè dé adé ìmọ́lẹ̀ lálìkìyámà, báwo wá ni ẹni tó ń tẹ̀lé àlùkùránì ọ̀hún fúnra ara ẹ̀ tó sì tún ń kà á lọ́nà tó rẹwà. bákan náà anabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n ní khairukum man ta'allama al-qur'ana wa 'allamahu, ẹni náà tó dáa jù láàrin yín lẹ́ni tó ń fúnra ẹ̀ ń kọ́ àlùkùránì tó sì tó fi ń kọ́ ọmọ ẹni míì. Hazrat ibn abbas radiyallahu anhu àwọn náà tó wípé òjíṣẹ́ ńlá anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n dá wa lẹ́kọ̀ọ́, wọ́n sì wípé ẹnikẹ́ni tí nǹkan kan nínú àlùkùránì ò bá sí ní inú ọkàn rẹ̀, àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ ó dàbí ilé tó ti di ahoro ni. àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tí ń bẹ nínú ọ̀rọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun náà ni eléyìí. ní ìtẹ̀síwájú bí ẹ bá wá ń ka àlùkùránì, pàápàá jùlọ àwa tá a bá ń bẹ nítòsí ibi tí wọ́n bá ti ń ka àlùkùránì tàbí àkọsẹ̀bá wọn ń bẹ ni, tí a bá ti mọ̀ pé a ní dákẹ́ jẹ́ níbi tí wọ́n bá ti ń ka àlùkùránì, ẹ̀yà jẹ́ ká tètè bẹ́sẹ̀ wa sọ̀rọ̀ kàyà kúrò ńbẹ̀. àmọ́ tí máa fi ń lóore jù òun náà ni pé bàbá kúkú ní iṣẹ́ míì tí à ń ṣe níbì kan, tá a bá ríbi tó ti ń ka àlùkùránì, ẹ jẹ́ àjókòó tì wọ́n ká máa gbọ́ ohun tí ẹni yẹn ń kà. bàbá tí ẹ mọ̀ túmọ̀ rẹ̀ tá a bá ń fọkàn bá a lọ láìsá ní àní, a máa gbà ládàá wípé à ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba. bẹ́ẹ̀ tá a bá ń fi
àwọn ẹ̀rọ ìgbàlódé tá bá fi ń ṣe kíkà àlùkùránì tá bá ń gbọ́ àlùkùránì látòrí wọn ẹ má tó jẹ́ ká máa ṣe àwọn nǹkan míì bàbá ní àwọn nǹkan míì láti ṣe pàápàá jùlọ a fẹ́ gbàlejò a fẹ́ bàlejò wa sọ̀rọ̀ ẹ má jẹ́ kí àlùkùránì wa yálà lórí tẹlifíṣàn tàbí rédíò tàbí lórí fóònù wa ẹ má jẹ́ kí àlùkùránì wa kó máa sọ̀rọ̀ láwọn àsìkò náà tá a bá ti ní tẹ́tí sí nítorí pé yóò tako àṣẹ Ọlọ́run ọba nínú àlùkùránì tó wípé wa idha quri'a al-Qur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun bí ẹ bá ti ń gbọ́ kíkà àlùkùránì níṣe ni kẹ́ ẹ tẹ́tí sí kẹ́ ẹ sì máa wà ní ìdákẹ́jẹ́ kí a bá lè ṣàánú yín ẹ wo oore tí ń bẹ nínú káàkà àlùkùránì tàbí ká máa wà ní ìdákẹ́jẹ́ níbi tó bá ti ń ka alukurani oore ń bẹ́ẹ̀ fún ẹni tí ń kà á oore ń bẹ́ẹ̀ fún ẹni tí ń gbọ́ àtẹni tó dákẹ́jẹ́ tí ò gbìyànjú láti tapo ààlà sí aṣọ láti ta epo sí aṣọ ààlà alukuran ẹ̀yin ara wa Hazrat Imam Mahdi alayhi salam olùdásílẹ̀ ìjọ mùsùlùmí Ahmadiyya àwọn náà wọ́n tún sọ nínú àwọn ọ̀rọ̀ wọn wọ́n ní ṣe rí alukurani ó jẹ́ ibú ohun àlùmọ́nì èyí tó jẹ́ pé wọ́n bá èèyàn péréte òun náà ló mọ bí ó ṣe jinlẹ̀ àti bí ó ṣe kẹnu tó ọ̀rọ̀ wọn yìí ó wà nínú Malvozat ìdí ẹlẹ́ẹ̀kejì ojú ìwé 340 bákan náà wọ́n ní nínú ọ̀rọ̀ wọn tá a bá pàdé nínú Kristinu ìkànnà àwọn ìwé Hazrat Imam Mahdi alayhi salam wọ́n ní ẹnikẹ́ni tí ó bá pọ́n àlùkùránì lé láyé ń bì nígbà tó ń wà láyé irú ẹni bẹ́ẹ̀ tó bá dé gbangba wálé Ọlọ́run ọba irú onítọ̀hún yóò náà di ẹni àpọ́nlé ní ọ̀dọ̀ Ọlọ́run ọba wọ́n wá ní ẹ̀kọ́ pàtàkì míì tí mo fẹ́ kọ́ yín tí mo fẹ́ kẹ́ ẹ dìmú òun náà ni pé ẹ má sọ àlùkùránì di ohun àkọ̀tì ẹ má sọ àlùkùránì di àkísẹ̀ ẹlẹ́gbin tẹ́ ẹ máa fi kólẹ̀ tàbí tẹ́ ẹ máa fi nulẹ̀ tàbí tẹ́ ẹ gbéjù sẹ́gbẹ̀ẹ́ ẹ dì í mú ṣinṣin nítorí pé nínú ẹ̀ òun náà ni ìgbésí ayé yín wà nínú ẹ̀ òun ni ìṣẹ̀mí yín wà ẹnikẹ́ni tó bá pọ́n àlùkùránì láyé ń bí Ọlọ́run ọba pọ́nlé ní ọjọ́ ìgbéǹde àlùkìyámọ̀ ẹnikẹ́ni tó bá gbé àlùkùránì ga ju àwọn nǹkan míì lọ irú onítọ̀hún á pọ́nlé á sì gbéga tó bá di ọjọ́ ìgbéǹde àlùkìyámọ̀ lára àwọn ọ̀rọ̀ tí Hazrat Imam Mahdi alayhi salam tí wọ́n sọ òun náà ni eléyìí wọ́n ní bákan náà ṣe rí àlùkùránì ó jẹ́ ìwé ológo tí ògo rẹ̀ tó tayọ ohun tí ẹ̀dá èèyàn lè ronú kàn tí ẹ̀dá èèyàn lè rí ìjìnlẹ̀ rẹ̀ bákan náà alukurani òun náà ni onídàájọ́ òdodo òun náà ni onídàájọ́ ẹ̀tọ́ wọ́n ní alukuran òun náà ni muhaimin gẹ́gẹ́ bí orúkọ tí a pè é eléyìí ni pé alukurani ó jẹ́ àkótán gbogbo ohun tí ń jẹ́ ìtọ́sọ́nà nínú rẹ̀ òun náà ni gbogbo àwíyé òun náà ni gbogbo ẹ̀rí òun náà láti lè rí kò sí irọ́ kankan kò sí ọ̀rọ̀ kàsì kan tó lè ta bá alukurani níbi kankan láti ibikíbi bí ti wùlẹ̀ kó mọ ẹ̀yin ara Hazrat Imam Mahdi alayhi salam ọ̀pọ̀ ewì òun náà ni wọ́n kọ láti fi yin alukurani láti bá lè fi ṣàlàyé ipò alukurani bíntín díẹ̀ nínú àwọn ewì ọ̀hún òun náà ní eléyìí Imam Mahdi alayhi salam sọ pé ẹ tẹ́tí ẹgbẹ́ ẹ̀yin àyànfẹ́ mi gbogbo láìsí alukurani ẹ̀dá ò lè dédé òdodo ó máa ń fi ìmọ́lẹ̀ kún ọkàn ni ó máa ń fọ igbá àyàmọ́ kan ga báwo ni èmi ó ṣe wá yẹra kúrò nídìí à ń polongo ẹwà ìwé yìí ẹ kíyèsí alukurani máa ń fúnni lẹ́mìí lẹ́yìn ìṣẹ̀mí ayé ti bí kíyèsí ńṣe ló ń tàn gbò ìmọ́lẹ̀ alukurani yìí ó ń tàn gbò ni bí òòrùn kan àtàrí báwo lè yín ó ṣe sọ pé ìtànsán alukurani ò gbòòrò tó ibú omi òye lọ́rọ̀ inú rẹ̀ kọ̀ọ̀kan mímu ife kan péré nínú omi rẹ̀ yìí ó máa ń mú kí ìfẹ́ Ọlọ́run ọba kó tóni lọ́wọ́ ni ìyẹn nìkan sì ti tó láti gba ẹni tó wà nínú ìgbèkùn sílẹ̀ àmì Ọlọ́run ọba kan ṣoṣo òun náà ní alukurani tí mú ní dé ọ̀dọ̀ Ọlọ́run ọba òun nìkan lòòrùn tọ́sọ́nà tá a ti ṣe àwárí rẹ̀ òun nìkan ṣoṣo òun náà ní amọ́kànnígbèkùn tá a ti ìbá pàdé ìtumọ̀ ewì Hazrat Imam Mahdi alayhi salam àbí lára àwọn ewì Hazrat Imam Mahdi alayhi salam láti fi yin alukurani àti láti fi ṣẹ̀rí alukurani òun eléyìí ó sì tún júwe wípé irọ́ pátápátá gbáà òun náà ni àwọn wọn ni tí wọ́n ní ìjọ mùsùlùmí Ahmadiyya wọ́n ní ìwé míì yàtọ̀ sí alukurani àbí a ní ìwé ẹ̀sìn míì yàtọ̀ sí alukurani Imam Mahdi alayhi salam wọ́n ní mo fi Ọlọ́run ọba tó dá ẹ̀mí mi mo fi ṣe ẹ̀rí Ọlọ́run ọba tó ní ẹ̀mí mi lọ́wọ́ mo fi ṣe ẹ̀rí wípé alukurani ó jẹ́ òkúta olówó iyebíye tí a ò lè ṣe àwárí rẹ̀ láti ibì kankan kọjá ọ̀dọ̀ Ọlọ́run ọba àtinú
àtòdé rẹ̀, òkè àti ìsàlẹ̀ rẹ̀, ìta kọ̀rọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ àti inú ọ̀rọ̀ rẹ̀ kọ̀ọ̀kan ó kún fún ìmọ́lẹ̀ ni. Ó jẹ́ ọgbà tẹ̀mí léyìí tí oríṣiríṣi àwọn èso nípa tẹ̀mí àti nítara àti èyí tó ń fúnni lẹ́mìí tó ń fúnni níyè tí wọ́n so jègbènè sí. Ẹnikẹ́ni tó bá já nínú ẹ̀ yóò rí pé èso gidi òun náà ni òun já látinú àlùkùránì. Nípasẹ̀ ìdí eléyìí sísúnmọ́ àlùkùránì, kíkà àlùkùránì ó ṣe pàtàkì fún ẹnìkọ̀ọ̀kan wa. Hazrat Khalifatul Masih ayyadahullahu ta'ala binasril aziz wọ́n ní ṣe rí àwọn ọmọ wa wọ́n tètè máa ń parí àlùkùránì nígbà tí wọ́n bá sì wà ní èwe. Àwọn ìyá wọ́n gbìyànjú láti jẹ́ kí àlùkùránì kí ó tètè dé ọwọ́ àwọn ọmọ. Wọ́n ní ṣùgbọ́n mo kíyèsí wípé àwọn ọmọ wọ̀nyí wọn kì í ka àlùkùránì ní àkàtúnkà, wọn kì í kà á déédéé lẹ́yìn tí wọ́n bá ti ka àlùkùránì tán lẹ́ẹ̀kan tí wọ́n ti ṣe tí a ń pè ní amílù kùránì. Wọ́n wá ń pe gbogbo aṣàkíyèsí pé kí ṣe ni ká gbìyànjú ká rí pé à ń mú àwọn ọmọ wa à ń mú wọn sáré, à ń mú wọn ṣiṣẹ́ lórí àlùkùránì kí wọ́n máa kà á lákàtúnkà kó lè máa já gere lẹ́nu wọn, kó lè mọ́ wọn lára. Wọ́n sì ń rọ̀ wá ká gbin ìfẹ́ àlùkùránì sí ọkàn àwọn ọmọ wọ̀nyí kí ilé ọmọ ìjọ yìí kọ̀ọ̀kan tá a jọmọ lẹ́yìn Hazrat Imam Mahdi alayhi salam kó lè kún fún ìmọ́lẹ̀, kó lè kún fún ìfẹ́ Ọlọ́run ọba, kí ilé wa má bàa di òfo, kí Ọlọ́run ọba kó ṣe ní ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa, kó ṣe àlùkùránì ní ìmọ́lẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa, kó ṣe ní àkàyànjú, àkàgbọ́yé, àkàtẹ̀lé gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ṣe ń fẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.